káàsán ìkàlẹ̀ àgbègbè tí mo wà. This is DG Naija. Don't forget to subscribe, like and share lórí awuyewuye tó ń lọ láàrin Tafasego àti MC Olúọmọ. Àbọ̀lọ́rẹ́ ti wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí o pẹ̀lú serious allegation tí àwọn ọmọ Tafasego tí wọ́n fún MC Olúọmọ tí kan nu wọn bọ́ta lórí ayélujára. Ṣé eré ló rò pé nǹkan tóun ṣe yìí tó fi ń ṣeré dàbò ń fi iná ṣeré? Ó lé òun mọ ibi tí MC Olúọmọ rí aláboyún mọ́ ní Òṣòdì, òun ò lè sá fún ọlọ́pàá. Ẹ wo ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, ọ̀rọ̀ yìí ti di pé nǹkan máa dìde sí báyìí because eléyìí is a very very serious allegation. Ẹ̀jẹ̀ àgbẹ̀ ìpínlẹ̀ àlàyé lẹ́nu Àbọ̀lọ́rẹ́. Kí save padà save now fídíò yìí jẹ́ kí n play ẹ̀ báyìí ẹ máa gbọ́. Hold on. Ní sùúrù jẹ́ kí n jẹ́ báwọn èèyàn fi sí speaker kan gbọ́. Jẹ́ báwọn èèyàn fi sí speaker kan gbọ́. Jẹ́ kí n hàn ní speaker yìí. Jẹ́ kí n hàn ní speaker kékeré yìí. The Bluetooth device is ready to pair. Ẹ̀yà ṣe ti connect. The Bluetooth device is connected successfully. Connected successfully. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. Ẹ gbọ́ láti bẹ̀rẹ̀. Ẹ wo ẹni tó ń sọ̀rọ̀ yìí. Nǹkan tó lọ sọ fọ́lọ́run ní Káàbà tí ó yẹ kó ṣe bẹ́ẹ̀, nǹkan ẹ tí ò mádéhùn ẹ̀jẹ̀ tó ṣe fọ́lọ́run, ẹ̀jẹ̀ tí ò múṣẹ lọ́dọ̀ Ọlọ́run tó múṣẹ fọ́lọ́run lórí ọ̀rọ̀ àwọn ọmọ Òṣòdì yẹn, ẹ̀jẹ̀ ẹ̀ lọ́lọ́run ṣe padà kọjú ìjà sí ẹ. MC mo fọ àwọn tó rí mi mo fi búra fún ẹ. Tó bá ti gbọ́ fídíò yìí máa lọ rántí pé mo rán ẹ létí padà kọ́ tí mo sọ yìí. That's number 1. Number 2, olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Èmi àpò dáàgì èmi ni o. Èmi máa ń sọ wípé kò sọ ọlọ́pàá tó lè fi gbé èmi. Àtijọ́ ń wà lẹ́nu mátà yìí mo ti ń bá yín pò bọ̀ tipẹ́tipẹ́. Tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, àbí ẹ̀ka àwọn bọ́ìsì kan bọ́ta ẹ̀ṣẹ̀ṣẹ̀ kan bọ́ìsì bọ́ta pẹ̀lẹ́ mi, ẹgbẹ́ àwọn yẹn sẹ́gbẹ̀. Ẹni pólísì ẹ bá lọ bá tí bá sáfẹ́ yàn kan nu wọn kó má sùn wọ̀n fún mi. Okay, hold on. Hold on. Ẹni tó ń sọ̀rọ̀ yìí fídíò méjì mo fẹ́ play fún yín o. Ẹ̀yin ọlọ́pàá, over to you now. Ọlọ́pàá máa ṣiṣẹ́. Ṣé rí fídíò tí mo ń play lálẹ́ yìí? Ẹni ọlọ́pàá tó bá jẹ́ ọlọ́pàá ẹ máa ṣiṣẹ́. This guy ó ní kẹbàlì mọ bully. Ó ní MC rí fídíò ẹ ṣìpọ̀ ó ní MC rí olóyún 4 mọ́lẹ̀ ní Òṣòdì. Òun dẹ̀ mọ̀ bí tó rí olóyún yẹn sí àti ọmọ olóyún àti ọmọ ẹ̀ wọ́n rí mọ́lẹ̀ ní Òṣòdì. Òun dẹ̀ ní confirm ẹ̀ lọ́wọ́. Ẹ tún gbọ́ padà. Again, sọ fún wọn kó gbọ́. Ní Káàbà tí ó yẹ kó ṣe bẹ́ẹ̀, nǹkan ẹ tí ò mádéhùn ẹ̀jẹ̀ tó ṣe fọ́lọ́run, ẹ̀jẹ̀ tí ò múṣẹ lọ́dọ̀ Ọlọ́run tó múṣẹ fọ́lọ́run lórí ọ̀rọ̀ àwọn ọmọ Òṣòdì yẹn, ẹ̀jẹ̀ ẹ̀ lọ́lọ́run ṣe padà kọjú ìjà sí ẹ. MC mo fọ àwọn tó rí mi mo fi búra fún ẹ. Tó bá ti gbọ́ fídíò yìí máa lọ rántí pé mo rán ẹ létí padà kọ́ tí mo sọ yìí. That's number 1. Number 2, olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Èmi àpò dáàgì èmi ni o. Èmi máa ń sọ wípé kò sọ ọlọ́pàá tó lè fi gbé èmi. Àtijọ́ ń wà lẹ́nu mátà yìí mo ti ń bá yín pò bọ̀ tipẹ́tipẹ́. Tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, àbí ẹ̀ka àwọn bọ́ìsì kan bọ́ta ẹ̀ṣẹ̀ṣẹ̀ kan bọ́ìsì bọ́ta pẹ̀lẹ́ mi, ẹgbẹ́ àwọn yẹn sẹ́gbẹ̀. Ẹni pólísì ẹ bá lọ bá tí bá sáfẹ́ yàn kan nu wọn kó má sùn wọ̀n fún mi. A kó gbogbo proof yìí wa. Ṣé ẹ máa sọ̀rọ̀ sí sáìdì wa, àánú ni máa gbá àṣírí tì í wà ní. Olóyún tó rìn mọ́lẹ̀ lóṣòdì lọ́rántí. Mi ti sọ wípé ìjọ tẹ bá ti ṣe kọjá ìyára yín, màá tú gbogbo nǹkan tẹ́gbò, màá tú síta, mi dẹ̀ máa tú síta, you know what I'm saying, mi mọ̀ kọ́ tẹ́mi sọ. Olóyún tó rìn mọ́lẹ̀ lóṣòdì, ẹ̀jẹ̀ olóyún yàtọ̀ ọmọ ẹ̀ náà ó ń dà ẹ́ láàmú. Okay, ṣẹgbọ́ clean and clear. Olóyún tí wọ́n rì mọ́lẹ̀ ní Òṣòdì àti ọmọ ẹ̀. Bọ̀bọ́ yìí ó máa produce, ó máa sọ fún wa. Ẹ̀yin ọlọ́pàá ẹ ti gbọ́ o. Olóyún tí wọ́n rì mọ́lẹ̀, olóhun mọbi tó wà. Òun mọbi tó rí olóyún yẹn mọ́. Òun olóyún yẹn àti ọmọ ẹ̀, wọ́n rí olóyún àti ọmọ,
mọ́ Òṣòdì portion ibi tí olóyún yẹn wà ó lóun ní proof lọ́wọ́ so portion ibi tí olóyún yẹn wà àti ọmọ ẹ̀ ó máa mú jáde fún wa nínú Òṣòdì yẹn o nínú Òṣòdì yẹn ẹ̀yin ayé ẹ ti gbọ́ o gbogbo yẹn ẹ mọ̀ bọ̀bọ̀ yìí dáadáa now ẹ wá gbọ́ second video lélẹ̀ mi ìyẹn jìrì ti bí wa second video yá padà wá the same person abo yẹ kí n gbé ń bọ̀ ó yá dúpẹ́ ó yá sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ ṣé kò play ni Thank you. Hold on. Mabo. Ṣẹ́gbọ́n kan tó sọ àbí kò má tún play. Lẹ́yìn tí bọ̀bọ́ ìbúlé Olúọmọ pé Olúọmọ ó rí aboyún àti ọmọ mọ́lẹ̀ nínú Òṣòdì. Lẹ́yìn yẹn gbogbo fídíò tí bọ̀bọ́ yìí ṣe yìí. Lẹ́yìn eléyìí ni Sego ṣẹ̀ṣẹ̀ wá fún ní Mẹ́kà 2026. Ṣẹ́gbọ́n ó ń dúpẹ́ pé òun dúpẹ́ lọ́wọ́ Sego ó fún òun ní Mẹ́kà. Ó mọ̀ ṣe sọ fún gbogbo yín pé anybody ẹgbẹ́ mi ò tí ń sọ̀rọ̀ yìí ti pẹ́ bẹ́ẹ̀ mi gbé fídíò yìí wá but it's time láti gbé fídíò yìí wá because mi fẹ́ fún popularity tó bá tó time tí wọ́n bá fẹ́ lo ọ̀rọ̀ lèèyàn máa ń lò upon mo ti ń dúró de pé bóyá Sego máa deny fídíò yìí pé wọ́n ní Olúọmọ rí aláboyún mọ́lẹ̀ ní Òṣòdì after this ni Sego ṣẹ̀ṣẹ̀ wá fún bọ̀bọ́ yìí ní Mẹ́kà 2026 kò tí ì lọ ṣẹ̀ṣẹ̀ wẹ́ lọ ní Hajj 2026 tó máa lọ ní bóyá May tó máa lọ ní May yìí in bóyá 2 months time nsìn Sego ṣẹ̀ṣẹ̀ wá fún bọ̀bọ́ yìí ní Hajj àwọn tí ò bú Olúọmọ àwọn tí ò ṣépè fún Olúọmọ àwọn yẹn ò lóyà anybody tó bá ti ń ṣépè fún Olúọmọ ló lóyà àwọn ni wọ́n máa ń fún lóúnjẹ àwọn ni wọ́n máa ń gbé sókè látìgbà tó ti ń bú Olúọmọ tó ń ṣépè fún Olúọmọ yẹn ìgbà yẹn ni Sego wá ń fún ní position ìgbà yẹn ni Sego ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé wọ́n fẹ́ rán ní Mẹ́kà nítorí pé ó ń ṣépè fún ẹ̀tútùn gbọ́ mi ìmọ̀ bóyá àwọn èèyàn gẹ́mi jẹ́ ń tú òun dà jẹ́ ń gbé sí speaker bí báyìí káwọn èèyàn tuntun gbọ́ before kí n tó lọ ó yá tún sọ̀rọ̀ yìí sọ̀rọ̀. Wọ́n ti ń sìn mí bọ̀ látàrí tírẹ́ṣọ́rà àwọn ọ̀dọ́ jẹ́ ìgbà tẹ́ṣọ́rà lọ́wọ́ àwọn ọ̀dọ́ jẹ́ ìgbà ṣáàmà nìlú náà ọjọ́ tó fún mi ní àjẹ́ gbogbo wọn tó ti ní ọ̀rọ̀ wọn ní ìbànújẹ́ wọn bá ṣe ìgbà tó dá gbogbo àwọn ọgbà dára wọn sùn fún àwọn ọ̀dọ́ máa sùn. Pọ́ìntì tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni mo ti mú ìgbà tí bọ̀bọ́ yìí ń búlì Olúọmọ ó ń búlì èmi náà another evidence sì pọ̀ ó yapa one by one after the other lẹ́yìn tí bọ̀bọ́ yìí wá ń gbé Olúọmọ ṣépè tó búlì Olúọmọ ó pe Olúọmọ lólè ó ṣépè fún oṣù oríṣiríṣi fún mo dákẹ́ mọ́ ń wò pé kí ló ń ṣe léyìí oníranù lélẹ̀ alákìsà mo kàn ń wò later mo rò pé bóyá Sego máa kọ́ṣọ̀n wọn pé ẹ má búlì Olúọmọ mọ́ ẹ má ṣépè fún ẹ má sọ nǹkan tí ẹ rí pẹ̀lú gbogbo nǹkan tí bọ̀bọ́ yìí sọ lẹ́yìn yẹn ni Sego ṣẹ̀ṣẹ̀ wá rán ní Mẹ́kà ṣe ti rí pé ó fi hàn definitely fún gbogbo ayé pé Sego ló wà in support gbogbo àwọn tó ń bèébú àtàwọn tó ń ṣépè now àwọn tí wọn ò ṣépè àwọn tí wọn ò bèébú àwọn ìyẹn kò fún wọn ní àjì o so ẹ jẹ́ ká kú ọbẹ̀ yẹn now ẹ jẹ́ ká wá padà síbi fídíò yẹn
mo ti fún yín ní evidences ẹyọ kan. Now kí ni Sego fẹ́ gangan? Kí ni Sego fẹ́? Ẹ̀yin ayé kí lẹ rò pé Sego fẹ́? Ṣé Olúọmọ la máa ní kò ní sùúrù tó ní? Èmi mọ question mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ayé, mo dẹ̀ fẹ́ kẹ́yin èèyàn pè wọlé. Kí ni Sego fẹ́ gangan? Ẹ̀ṣẹ̀ wo ni Olúọmọ ṣẹ̀ tí ò lè dáríjì? Ẹ̀ṣẹ̀ wo l'Olúọmọ ṣẹ̀ tí ò lè tán láàrin wọn? Ẹ̀ṣẹ̀ wo l'Olúọmọ ṣẹ̀ tó fi di gbogbo pé by force by fire downfall Olúọmọ ló ń wá? Ẹ bá jẹ́ kí n fún yín ní instances kékeré. One, alákọ̀ọ́kọ́ ni pé ìwà tó Olúọmọ tó bá sọ pé bóyá ṣẹmọ̀kọ́ tó ní kéèyàn jẹ́ ọ̀rẹ́ méjì, kéèyàn jọ jẹ kéèyàn jẹ mu. Nígbà Alhaji Saola, kì í ṣe pé bóyá Olúọmọ ń dragi pẹ̀lú Alhaji Saola, kò drag pẹ̀lú Alhaji Saola. Now Alhaji Saola lọ ká sọ pé fìdí ẹ wá lẹ́yìn ẹni Ọlọ́run wá dé, pàtọ́lọ́run wá dé, tọ́lọ́run wá jẹ́ state chairman. Ọlọ́run wà àti Sego yìí ni wọ́n jọ ti ń wà ní team. Ọlọ́run wà àti Sego, Olúọmọ àti Sego ló jọ wà in team láti bá Ọlọ́run wá jà. Olúọmọ àti Sego wà in team láti bá Ọlọ́run wá jà. Okay, ó ti lọ nìyẹn. Now, ìgbà tágbẹ̀dẹ dé, Sego àti Olúọmọ náà jọ wà in team láti bá àgbẹ̀dẹ jà. Now, tó bá jẹ́ pé Olúọmọ, tó bá jẹ́ pé Sego àti Ọlọ́run wà, wọ́n jọ wà in good time ni, a sọ pé bóyá ó ránró Lagos Island, pé bóyá torí pé ọmọ Lagos Island, pé bóyá láyé Ọlọ́run wà o, Olúọmọ ti ṣẹ̀ o, ó wá ránró padà. Kò sí yẹn, ẹjọ́ fight battle yẹn ni. Láyé àgbẹ̀dẹ, ẹjọ́ fight battle yẹn ni, kò ṣe pé bóyá òun gbẹ̀san àgbẹ̀dẹ. Gbogbo ìjà tó Olúọmọ jọ ń jà nínú tíìmù yẹn, nínú National Union, ẹjọ́ ń jà ni. Now, Olúọmọ wá dé sínú, Olúọmọ wá emerge as Lagos State Chairman. Sego ní láti dá wa lóhùn. One, ṣé ìyà jẹ ni ní tẹ́nà Olúọmọ? Ebi pa ni? Owó òdọ́wọ́ ẹ ni? Àbólúọmọ dóyàwó tiẹ̀ náà? Ẹ jẹ́ á mọ̀ ohun tí ó wà láàrin ọ̀rọ̀ yìí tí gbogbo èèyàn fi ń bá yín sọ tó fi sọ pé o ò ní gbà. À ń láti gbọ́. Sego ń láti sọ fún wa, ó ń láti sọ fún ayé kí ni ẹ̀ṣẹ̀ Olúọmọ gangan. Èmi ti sọ nínú ara mi pé ká ní pé ẹlòmíì ló bínú ló ń jà báyìí, ló ń jà, ó ní àwọn èèyàn mi ọgbà àwọn ò jẹun, àwọn ò ṣe kíní kan, àwọn ò ṣe kíní kan, àwọn ò ṣe gbà, mo lè máa wò pé Ọlọ́run, mo lè máa bẹ̀bẹ̀ yẹn pé ẹ má bínú kankan, kò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn, ẹ má bínú lọ́tùn lósì. But gbogbo wa la mọ̀ pé ṣé Sego máa sọ, ó máa lè open, ṣe mọ̀ pé ṣé Sego máa lè jáde pé òun bínú o, nǹkan tó yẹ kó òun máa bínú ni pé ìyà ń jẹ òun o, ìyà jẹ òun láyé rẹ̀jímù Olúọmọ, òun ò gbé nǹkan kan rere ṣe. Ṣé mọ̀ pé nígbà tí Olúọmọ àti àgbẹ̀dẹ tọ́jọ́ wà, Olúọmọ ń bínú pẹ̀lú àgbẹ̀dẹ, ìjà wà láàrin wọn, kò lọ sí state rẹ̀ for 6 years. So tí Olúọmọ bá débẹ̀, tá bá sọ pé bóyá wá ń bá àgbẹ̀dẹ jà, àbò ń rọrùn, a lè sọ pé bóyá àwọn yẹn ń bára wọn jà. Upon that náà kò rọrùn lára àgbẹ̀dẹ. Níjọ́ tí Olúọmọ ti emerge as state chairman, ọjọ́ yẹn láti jáwọ́ lọ́wọ́ àgbẹ̀dẹ, kò sẹ́ni tó sọ̀rọ̀ àgbẹ̀dẹ mọ́. Now, Sego ti débi tó fẹ́ dé, ó ti jẹ́ state chairman. Ẹ̀yin náà lè máa ń sọ pé Èkó lówó wà, Èkó ju Àbújá lọ, owó tó wà l'Ékòó, ọ̀dà ẹ̀yin lẹ wà níbi tó wó wà, kí lẹ tún bínú ẹni tí ò sí níbi tó wó wà fún? Olúọmọ ti jáde, gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ pátá, gbogbo ẹ̀ náà lẹ tún gbọ́ lẹ́nu Olúọmọ padà. Olúọmọ jáde láti lọ hard sínú CV ìgbésí ayé ẹ̀, owó kọ́ ló wá lọ sí Àbújá. Ó wá ọjọ́ ọ̀la àti personality tó tọrọ bàbá fóun lẹ́mìí gígùn. Olúọmọ ó bẹ̀rẹ̀ National Union láti grassroots ìgbésí ayé ẹ̀, láti conductor títí di ẹni tó ń tẹ́wọ́. Ó wá wò pé opportunity wà, ó ti wà ní state chairman. Ẹ̀yin kọ́ lẹ lè kú ò l'Ékòó, kò sí anybody tó lè l'Ékòó, anybody kọ́ ló lè. But ó torí pé wò kó pé this is the opportunity, because
ó tún di another 40 years tí kíní yẹn bá ti kúrò ní south west kó tún tó kàn wá padà ó kàn wá wò pé ìgbà tí wàhálà dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì tíjà ń lọ lọ́tún lọ́sì Bárúwá tó jẹ́ president yẹn kò lè hand over ẹ̀ ó ti lùsì gbogbo south west ó ti lùsì gbogbo south west tó lè dìbò fún kò sí mọ́ now òun ni Olúọmọ fi lọ emerge now Olúọmọ wá há di presidency yẹn sínú kàríà ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu the president of Nigeria owó kọ́ ló wá lọ sí ibi tó lọ yẹn gbogbo owó táṣáájú máa ná lé ayé ẹ̀ tó máa fi ná tó máa fi kú ó ti ní already ṣùgbọ́n ó fẹ́ make record àti history fún ara ẹ̀ àti ìran ẹ̀ láṣáájú ṣe lọ jẹ president yẹn the same thing Olúọmọ náà fẹ́ add sínú kàríà ẹ̀ pé gbogbo ibi téèyàn ń dé nínú iṣẹ́ national union lòún dé tó bá stop lórí state chairman ó máa wà nínú kàríà ẹ̀ pé gbogbo nǹkan tó ń ṣe nínú national union òun bẹ̀rẹ̀ from grassroots ibi ẹyọ kan tó ń wò dé láyé òun ni pé òun ò dé national president so ìyẹn máa CV yẹn ò ní kún but nísìn ó ti dé láti grassroots ó ti dé end pátápátá níbi téèyàn ń dé nínú union ó ti débẹ̀ ó dẹ̀ ti make orúkọ yẹn sínú history ẹ̀ tí ò lè kúrò ń bẹ̀ mọ́ orúkọ ló lọ make ṣé wàá rí orúkọ tó lọ make yẹn orúkọ àti ipò yẹn ó ju owó tẹ́yìn rò pé ó yẹ kó ranjú mọ́ ní Lagos State lọ tó bá ń sọ ń pa national union nínú board of trustee àti àwọn BOT wọn Olúọmọ máa wà nínú àwọn tó ń decide tó bá fẹ́ change constitution national union lọ́la ó máa wà nínú àwọn tó máa change ẹ̀ ṣùgbọ́n tí ò bá dé national president yẹn tí ò débẹ̀ rí kò lè sọ orúkọ ẹ̀ ń bẹ̀ orúkọ ẹ̀ ti wà nínú board orúkọ yẹn gangan ni Olúọmọ lọ make orúkọ yẹn ló lọ make ó dẹ̀ ti make ẹ̀ ń sìn ó dẹ̀ ti wà ń bẹ̀ ó dẹ̀ ti wà nínú CV kò lè parẹ́ mọ́ ó dẹ̀ ti wà nínú àwọn union parastatal kò lè parẹ́ mọ́ none of gbogbo yín bẹ́ ṣe wà yẹn tó lè débẹ̀ mọ́ because tó bá ti kúrò ní south west ó ti dé another 40 years ṣé ẹ máa fi ọmọ ọdún 90 ṣé ta ló fọwọ́ sọ̀yà sí níbi tí ẹ dé èjì yín délé ni ta ló fọwọ́ sọ̀yà sí pé ó máa lo another 40 years láyé nínú union tó òun fẹ́ máa wà nínú union ó máa tún lo another 40 years so mo ń clear ọ̀rọ̀ yìí síwájú gbogbo ayé kẹ́ ẹ lè máa mọ̀ pé bí nǹkan yìí ṣe ń lọ leléyìí so now ẹ̀yin tẹ́ máa wá pè wọlé mo fẹ́ kẹ́ understand gangan pé kí ni Sego fẹ́ gangan Olúọmọ ti wà president ìwọ ti wà ní state chairman ló wà ó dẹ̀ ń rówó kí ló tún kù kí ló rò pé ó yẹ kó tún máa dìjà láàrin yín ó yẹ kí friendship wà pé wẹ́ ìwọ ti jẹ president èmi dẹ̀ ti jẹ chairman so kò yẹ kíjà tún wà mọ́ ẹ ó yá ìjà ti parí ọba ti parí ẹ̀ fún yín àwọn ìjòyè ti parí ẹ̀ fún yín àwọn government official ti parí ẹ̀ fún yín still yet tún ti gba bẹ́lẹ̀ láti máa pinch ẹ̀ láti rubbish ẹ̀ láti downfall ẹ̀ láti jẹ́ kó jábọ́ pátápátá now ẹ wo gbogbo 36 states ló lọ sí Àbújá lánàá mo wọ́ọ̀ṣì gbogbo àwọn tó wà ń bẹ̀ but kò lè lọ ara tì tára ò bá dẹ̀ wá tì ó wá rán èèyàn lọ ó rán èèyàn lọ bẹ́ẹ̀ ni ẹni tó wá rán lọ wọ́n wá sọ pé only state chairman nìkan ni gbogbo àwọn tó wà ń bẹ̀ kò sí any executive kankan tẹ́ kò sí anybody tó ń rán executive ẹ̀ wá gbogbo olóyè wọn ló wà bẹ̀ Àbújá ò bò náà ẹni tó bá wá bẹ̀ tó bá ní àwọn rán òun wá pé wọ́n rán òun wá ta ló rán wá mo bèèrè ọ̀ràn tó wà mẹ́pẹ́ ta ló rán wá ta ni wọ́n ní kó wá wọ́n ní Alhaji Shitu ní Alhaji Shitu kí ló ṣe Sego tí ò lè lọ fún ara ẹ̀ kò lè lọ torí pé kò wish torí pé wọn ò believe pé torí pé níjọ́ tí Bárúwá tó lọ já ibẹ̀ yẹn gbogbo wọn ló ṣe congratulate Bárúwá pé congratulation including òun náà fún ara ẹ̀ gbogbo wọn ló ṣe congratulate Bárúwá now Sego ó lè sọ fún wa o máa ń sáré bọ́ sórí podium láti sọ̀rọ̀ can you please address the public or the masses kó sọ fún wa pé ohun tó Olúọmọ ṣe fún wa tó ṣe fún ẹ rèé o personally tó ń bí ẹnu bóyá má lè bẹ́ẹ̀ nígbà tó o bá sọ nǹkan tó ń bí ẹnu tó báyìí bára ẹ bẹ́ẹ̀ so
a fẹ́ mọ ohun tó ń bí ẹnu personally. Now èmi wá ṣí mo ṣí line ilẹ̀ nsìn anybody tó bá pè +33 753 520345 +33 ẹ jọ̀ọ́ ẹnìkan bá mi pin number yẹn lẹ̀ +33 753 520345 +33 753 520345 calling number jẹ́ ká gbọ́ opinion inú ẹ̀yin èèyàn pé wẹ́ báwo lẹ ń ṣe rò sí torí mo rò pé ti rí fídíò tí mo play ẹ̀dẹ̀ ti rí nǹkan tí mo play kí ni èròǹgbà ti yín gangan sí yẹn ká tó wá bọ́ sí another next topic ká tó bá sí another next topic jẹ́ kí n gbọ́ mo ṣe máa lọ jẹ́ kí n wọ́n nu TikTok mi TikTok mi tick àbí nọ́mbà ṣé mo fi nọ́mbà sí do not disturb ni àbí kò wọlé ni àbí báwo àbáwọn èèyàn tí ń pè mí ní mi ò rí ni. Okay mi ò tí wàá fẹ́ pè wọlé o tí wàá fẹ́ pè wọlé àwọn èèyàn ti send mi message kan lóríṣiríṣi àbáwọn èèyàn ní dátà àbáwọn tó máa pè ò sí ń bẹ̀ ni +33 753 520345 +33 753 520345 now ẹ jẹ́ ká wá lọ báyìí náà again ẹnìkan ti pè wọlé láti bí o okay hello à ń gbọ́ yín láti Lagos Island láti ń sọ̀rọ̀ láti Lagos Island okay à ń gbọ́ yín. Kí ló dé tí ẹni tí ó lè fi kan náà àwọn pípò ìjófin náà ṣágbá ẹ ò débẹ̀ ni. ẹ láyé wa kò yé wa pé kò lè fi wọ́n jófin bíi báwo. Gbogbo gàgà wọn ti pọ̀ jù torí tó bá ti fìkànnù wọn jófin ó máa yẹ kí gbogbo wọn understand pé gbogbo ìkólówó wà bí nǹkan tó ń ṣe yìí kò sí kankan bẹ́ẹ̀ constitution union ló máa follow ṣé power tó wà ń sìn kò lè ní agbára kankan lẹ́kọ̀ọ́ ni àbí kò fẹ́ wàhálà ni torí gbogbo nǹkan tó ń ṣe yìí ó wọ̀n sí gbogbo ojú aráyé náà everybody náà rí nǹkan tó ń ṣe. ẹ jọ̀ọ́ ẹ má pèsè nọ́mbà yìí náà nọ́mbà yìí kọ́ ni mo fún yín náà ẹ má pèsè nọ́mbà yìí náà ẹ pèsè nọ́mbà tí mo fi sílẹ̀ náà. ó rin èèyàn olóyún sí yìí ìwé eléyìí tó yẹ kó tẹ kọ́kọ́ fi jófin náà fún gbogbo wọn náà gbogbo wọn kọ́kọ́ sí strike náà eléyìí ti hàn sí gbogbo àgbáyé ayé báyìí sí kan tó lè sọ báyìí tó fi kó bára ẹ. yes ẹ ṣeun God bless you bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé jẹ́ ká fẹ́ lómi láàyè. hello ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín ẹ ti wọlé. hello Legacy. mo wà pẹ̀lú yín ṣé ẹ ń dá sétò ni. àwọn bàbá tí mi yóò wà pa. mo wà pa. nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀tún láti ṣe sùúrù sí láti ṣe sùúrù. ok. ṣó ti yẹ. àgbọ́yé. mo lè fẹ́ kó kọ déètì ní ilẹ̀. gbogbo àwọn tí ọjọ́ ń fa wàhálà yìí kò ní pé oṣù kan ẹ̀ máa rẹ́rù bọ́dì tọ́jọ́ wa máa jẹun náà wọ́n kan náà. pẹ̀lú nǹkan tó ń fà lọ yìí. àwọn tó máa pè wọ́n ọ̀hún tí rẹ̀ dì í. ọ̀hún wo àwọn tó máa pàṣẹ fún wọn tó dẹ̀ pé ọ̀hún bí wọ́n rí wọ́n yí àṣẹ yẹn padà. ìyẹn number 1. secondly wọ́n sì ní máa bẹ̀ẹ́ kò ṣe Legacy. Peace ni kò máa preach. lọ́nà wo mo fẹ́ fi peace preach ìgbà wo ni mo ti preach peace dà. now onílù ò ní fẹ́ kó. no ẹ try láti understand mi o onílù ò ní fẹ́ kó tún bíi ti báwo
ṣé ká máa bẹ̀bẹ̀ ká máa bẹ̀bẹ̀ lábẹ́ wọn ni pẹ̀lú adúrú peace láti ṣe. Ibi tí MC wà yẹn sìn, kò lọ ṣe nǹkan kan. Okay. Ìkọ́ ọmọkan tó wà wájú sí ni, 27 ló wà wájú wa náà. Okay. Àlàyé bóyá ká sọ tiwa later, bóyá ká ju fẹ́lẹ̀ mi láyé kó sọ̀rọ̀, a máa sọ yẹn later. 2027 ó ti yé mi. Ó ti yé mi. So, ó ti yé mi o. Ó ti yé mi. Mo kàn ẹlòmíì ń pè wọlé, ó ti yé mi, ó ti yé mi, ó yé mi gan o. Ó ti yé mi. Àlàyé, ó ti yé mi. Another caller, please. So, now be first caller to sọ̀rọ̀. Ẹlòmíì. Hello. Hello. Hello, Legacy. Yeah, mo wà ńbẹ̀. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Ẹ kú ìgbìyànjú. Ẹ make it snappy, ẹ make it snappy. Àwọn olùpọ̀ tún bí ìtàn sọ̀rọ̀. So, nǹkan tí mo kọ̀ rí lórí ọ̀rọ̀ yẹn. Irú èmi tí mo kọ̀rọ̀ yìí, ọmọ Èkó ni mí. Okay. Dó mi ò sí Nàìjíríà báyìí ò bọ̀tọ̀ ọmọ Èkó ni mí. Tí ó bá dẹ̀ sí Ọlá MC, kò sí àwọn ọmọ Ségò. Lóòótọ́ ọmọ Island ni ó wà láìláńdì. Àwọn ọmọ Ségò bí mo ṣe wà ní orí MC rí my life. But mo máa ń follow MC 247. Kò ṣe pé mi ò rí MC rí physically o, I mean mi ò tí àjọ ní nǹkan kan pọ̀ débi pàjọ dúró débi pé mo mọ àlàyé rí ṣótiyé. But nǹkan táwa rí làwa máa sọ. Ọ̀gá lọ̀gá máa jẹ́ táyà fi parẹ́. Ibi kò tẹ̀ sípò tó wà for life. Gbogbo ipò láyé yìí for main time. Dáhùn question tá ń béèrè. Dáhùn question tá ń béèrè. Dáhùn question tá ń béèrè. Mo ti fi question tí mo béèrè gan dáadáa, mo ti fi lẹ̀ hello. Hello. Ó tún mú èèyàn pé ó tún mú ààrẹ. Wọ́n lè ń ṣe báyìí náà àwọn ẹyẹ pé tí wọ́n fẹ́ pé kò hello. Now, tí Olúọmọ ò bá ṣe sùúrù, tí ò bá ṣe sùúrù, tàbá ní kó jà. Hello. 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 Hello, láti Maryland, àwọn tí ń sọ̀rọ̀. Láti Maryland, okay. Hello. Hello, à ń gbọ́. À ń gbọ́. Hello. À ń gbọ́ yín, à ń gbọ́. Hello. À ń gbọ́. Hello, ṣé ẹ gbọ́ wa? À ń gbọ́, à ń gbọ́, à ń gbọ́, à ń gbọ́. Hello. Ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́, à ń gbọ́ yín, à ń dá yín lóhùn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sí tòyí ni o. Ó yá ẹnì ṣólẹ̀ gbogbo ayé ń gbọ́ yín. Ṣé rí nǹkan tó ń ṣe Ségò ṣótí yín ìlara ni. Ìlara ló ń ṣe. Kí nìdí ni pé nígbà tí MC ṣèjọba ìlẹ́kọ̀ọ́ wọ́n jọ ṣe ni ṣótí yín. So nǹkan tó wá ń ṣẹlẹ̀ ni pé bó ṣe wà yẹn olórí burúkú èèyàn kan ni ṣótí yín. So ẹ̀jẹ̀ tó lẹ̀ lọ ń gbà lọ́wọ́ ǹsìn ẹ̀jẹ̀ tó ń gbà lọ́wọ́ ǹsìn so ẹ̀jẹ̀ ẹ̀ ń sìn òun ló máa pa gbẹ̀yìn ṣótí yín. So ìlara ló ń ṣe ìlara ló ń ṣe olè ìlara ló ń ṣe. Ẹ ṣeun. Hello. Lẹ́gbẹ̀ẹ́sì. Yà kò ní bàjẹ́. Àkó ètò. Àwa ni ètò ní o. Ọlọ́run tó. Bàbá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí MC gbọ́dọ̀ ṣọ́ra fún election ọdún tó ń bọ̀. Okay. Ṣé ò ń gbọ́ MC gbọ́dọ̀ ṣọ́ra fún election ọdún tó ń bọ̀ wọ́n ro MC rárá. Wọ́n ti ń jẹ MC lẹ́sẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ kò ń ṣe ní. Okay. Tó bá wo géèmù yẹn dáadáa Ségò wà náà tó gbádùn tẹ́nà MC jù
because Sego ló di island mu dé Ẹ̀pẹ́ ó dẹ̀ ti máàntì àwọn bọ́ìsì kan jọ síbẹ̀ tó ti ń plan ní géèmù ẹ̀ ti pẹ́ pẹ̀tẹ́ MC ò sọjí gbogbo wọn fẹ́ MC gbádùn ni bọ́lá yìí fẹ́ MC gbádùn náà lọ́dún fi Sego náà gbádùn kó náà fi lo tẹ́nà ẹ̀ ayò tó ń ta fún MC ọmọ àpàlà ta fún Sego náà. Agbára Ọlọ́run. tó bá wo géèmù yìí ní sọ wọn kọ́ àtẹ pé wọn jáde síta mọ́ kí irú àwọn èsì jàmbá nísìnyí wọn ò fi bẹ́ẹ̀ jáde tàbí MC wọn fi ti tẹ́lẹ̀ àwọn jpron àwọn tọ́ba bẹ́ẹ̀ gbogbo wọn yẹn ti mọ géèmù tó wà lẹ́ ọmọ ọkọ tọ́jọ́ fẹ́ ta fúnra wọn bẹ́ẹ̀ tó ojú everybody máa ká. Agbára Ọlọ́run. ojú everybody máa ká bẹ́ẹ̀ kẹ́ MC gan-an ó dúró re ó wà bá wọn ṣe election ọdún tó ń bọ̀ ẹ pé bóyá kíní because ayò tó máa fẹ́ ta fún máa jùgbà tí ambode lọ. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun. nǹkan tó wọ. ẹ ṣeun. hello. hello. yà ẹ kalẹ̀.